Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yin Mùsùlùmí òdodo tẹ́ dúró bí tọ́lọ́run àtànábì fi yín sí àmọ́kó rire. Ǹjẹ́ àná tí àfa Adífálà yìí tí ń dẹ́rìndínlógún nínú fídíò ta post mi ìjọ́ mélòó kan sẹ́yìn. Mo bá tún kàn lórí TikTok láàárọ̀ kùtùkùtù Sátidé ọjọ́ 4 oṣù keje 2026. Mo bá tún kàn láìpẹ́ yìí náà. Mo tún kàn bẹ́ẹ̀ mi tó ti fẹ́ mọ dáwọn kọ́sítọ́mà lóhùn tó ti fẹ́ mọ ṣe wọn lọ́nà. Kánú àwọn ìyá ló wà ń bẹ́ẹ̀ tí mo rí notification tí mo fi join. Mi tẹ́ mọ̀ pé òun ni. Mo ṣe wá débẹ̀ ẹ̀yin náà ẹ̀gbọ́n tí mò ń bi léèrè. Ànábì kan la fẹ́ máa tẹ̀lé sallallahu alaihi wasallam. Ní tó kù kọjá pé àwọn àfáà la máa follow. Ẹ ṣe sùúrù. Táwọn yóò sì okay. Good morning, ma. Ẹ ṣe sùúru Mr. Nísìn ẹ máa gbọ́ ẹ máa gbọ́ èmi máa okay alhamdulillah. Àwọn tó jẹ́ àwọn àfáà náà tiẹ̀ ti dé. Bọ̀ ní tèmi fẹ́ fà pé ní ìsìn tẹ́ bá ń sọ pé ẹ jọ kí sísá yẹn mute ẹ jọ. Ànábì o. Sísá Rukọ́yà yẹn jọba mute ká lè gbádùn tá à ń ṣe mí báyìí. Ẹ̀jẹ̀ tí o bá ti mute ẹni drop wọn sísàlẹ̀ náà. Assalamu alaikum ustaz. Wàá sọ àǹgùlọ̀ ẹ kú ètò àfa host ẹni ṣọlẹ̀ ẹni ṣọlẹ̀. Assalamu alaikum. Okay, ṣe mà gẹ́gẹ́ bí n tí brother mi lọ ọmọ tí wọ́n ń bi yín léèrè kẹ́ tó dé question yẹn gangan nísìn ẹ̀ tí ì dáhùn rárá. Ẹni mo bá sọ pé àyà tẹ fẹ́ kà tó sọ nípa pé ànábì lọ wọṣẹ́ wò ẹ wá ń sọ̀rọ̀ pé ànábì wọṣẹ́ wò tòótọ́ ni o ok àwọn ọ̀sọ́ pé bóyá ẹ ti parọ́ àsọpọ̀ ẹ ti parọ́ àmọ́ yóò jẹ́ pé n tí a fẹ́ wò ṣé ẹ kà jáde kárí kẹ́ ẹ dẹ̀gbé jáde kí àwọn èèyàn náà rí ntẹ̀ nǹkan àyìn aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ̀rọ̀ kan tí mo fẹ́ kí alhamdulilayi ok àwọn tọ́jú àbáwá náà tiẹ̀ ti dé ní ìsìn tí wọ́n máa bá wa yanjú ọ̀rọ̀ yẹn ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí mo pọ́ yẹ kí àwa tá a jẹ́ mùsùlùmí ká lọ mọ̀ nípa nǹkan yẹn dáadáa ẹ sọ fún wa níbi bíbá yìí ẹni ṣe kuraani ni ó ṣàlàyé astafula ẹni ṣe hadisi ni ó ṣàlàyé kuraani fún wa tí hadisi ó bá ní ṣàlàyé kuraani fún wa ẹ máa gbọ́ ẹ máa sọ̀rọ̀ yẹn ok. hold on ohun tí n bá ti sọ mi ní fẹ́kẹ́ yẹn sọ déédé ohun tí mo sọ mo ní pé ṣé kùránì láàfi mo ní ṣe hadith sọ́nà láàkọ́kọ́ mú ọ̀rọ̀ nú ẹ̀ tí wọ́n bá sọ tí ó bá yé yín ohun tí mo bẹ̀rẹ̀ ṣé hadith láàkọ́kọ́ mú ọ̀rọ̀ nú ẹ̀ ni àbí kùránì sọ ti yé báwọn ìyẹn sọ èmi ò fẹ́ ti sọ̀rọ̀ lọ́yọ̀. bẹ́ẹ̀ ṣe pútẹ̀ kọ́ nìyẹn o bẹ́ẹ̀ ṣe pútẹ̀ kọ́ nìyẹn àfa ẹ̀ Rukaya kì í ṣe bẹ́ẹ̀. Ọlá ẹ má bínú èmi máa drop ní ìsìn ẹ má drop ẹ jẹ́ kí n sáré jẹ́ ọ̀rọ̀ ẹ má iṣẹ́ mo wà bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn tó ń ta mí lára ni mo jẹ́ kí n sáré gòkè but tí mo fẹ́ kàn ṣe ni pé Ọláyọ̀ bẹ́ẹ̀ sì sọ pé Ọláyọ̀ hold on ẹ ká ṣe sùúrù too wrong will never make it right. Ṣé rí ọ̀rọ̀ yìí ṣe rọ́rọ̀ yìí àgbékalẹ̀ àfàtò sọ̀rọ̀ ló wọ ibi tó ń gbé gbà kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ ṣé aláì ti fi wálẹ̀ sọ live ni. Àfa yìí máa padà bọ̀ ọ́ èmi àti yín lọ́rọ̀ o àfa Adífálà. Ẹjọ ọ̀rọ̀ àbísí kan yẹn ọmọ olúwa àbí kí lórúkọ tí ń ṣe mùsùlùmí lẹ́yìn tẹ́yìn bá ti ṣe mùsùlùmí ẹ̀yẹn má wọrí náà àfa Ṣàmùsù. Mùsùlùmí ni mí tí mo mọ̀ nǹkan tí mo sọ. ẹ wá ṣe sùúrù àfa Ṣàmùsù ẹ kúṣẹ́ ṣe wà dáadáa àfa Ṣàmùsù ó ti lọ padà bọ̀ mùsùlùmí ni ṣé kéèyàn máa dẹ́rìndínlógún wà ní Islam kéèyàn pèrè láàfà kó máa da ẹ̀rìndínlógún tó wà nínú Islam. Èmi ni mo béèrè question ẹ̀sà ìṣe sùn. ẹ̀ lónà èmi ti mọ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ ti ṣe fídíò fún ẹ̀ pé mo yé dé ó ti kí mi náà tẹ́lẹ̀ babaláwo ló ṣe babaláwo ló ṣe iṣẹ́ babaláwo ló ṣe ẹ̀jẹ̀ má gbàsílẹ̀ àtàwọn èèyàn bíbá if you are a Muslim ẹni babaláwo ni kì í ṣe mùsùlùmí. ok ṣé babaláwo ní àbẹ́ àfà káyọ̀ ṣé ẹ má wọrí ṣé babaláwo ní àbá àfà jẹ́ ká jọ gbé yẹ̀wò nísìn ṣé babaláwo ní àbá àfà dámilóhùn òun dáwó ẹyọ òun dẹ́rìndínlógún olóògbé àwọn èèyàn yẹsẹ́ wò ní ọmọ padà bọ́ ń bí ojú apá bàtà pa jẹun etí ẹ̀ láàárọ̀ yìí ṣé babaláwo ní àbáfà that's the question. mo náà ti rẹ́yìn ọmọ kéékèèké tẹ̀ fẹ́ ṣiṣẹ́ tẹ wá fẹ́ dolórí burúkú lọ́la yìí má padà bọ̀ kó sọ fún mi ibi tó ti dẹ́rìndínlógún yẹn ọwọ́ ta ló ti bá kó dẹ̀ sọ fún gbogbo ayé bóyá wà á jèrè pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn you are free tó bá fẹ́ jẹ́ babaláwo lọ jẹ́ má padà bọ̀ bá bọ̀ kọ́ mi kájọ yanjú ẹ̀. ìyá aláburú yìí ẹ máa wá sá lọ sábọ̀ sápá àwọn obìnrin tó fẹ́ náà bó ṣe ń béèrè yẹn o ṣé babaláwo ní àbáfa ó ti pa life ṣe ti rí alhamdulillah ṣé babaláwo ní ẹgbọ́ ṣé babaláwo ní ẹ àbáfa ṣé yẹn lè àti dáhùn tó àwọn fẹ́ ṣe babaláwo lọ ṣe babaláwo ó tiẹ̀ tún sálámọ̀ sí mi èmi ó dáwọ́ lóhùn tí mi ṣọ́ọ̀bù yá mùsùlùmí ni ẹ mùsùlùmí rí amọ̀ dáfà amọ̀ dẹ́ndínlógún gbogbo òṣì tó kójọ sí timeline yẹn mùsùlùmí rí amọ̀ gbé sílẹ̀ ẹ nítumọ̀ ẹ ní orí tó lè ṣe fún wa náà ní pé kó tó wọn ò ṣe mùsùlùmí kó dẹ̀ mọ́ sàṣàmì Islam ṣe tó ṣe kò kàn wá pẹ̀lú yẹn
a ní lọ sọ́dọ̀ babaláwo adífálà tó yẹ pé iṣẹ́ tiẹ̀ nìyẹn lẹ́nìkan lọ disrupt tó ń ṣe kákó bí àbùsí yẹn náà ẹni tó ń ṣàbúrò àwọn kan tó wá fẹ́ di lọ́wọ́ mú ìwọ́n kan tó wá fẹ́ mọ́ try láti pé ẹgbẹ́ kan confront ẹ̀ fún kíni fún bẹ́ẹ̀ sí ọlọ́run jẹ́ èyí ò wá dá bẹ́ẹ̀ babaláwo ní àbá àfa olóńsàkiri yẹn mọ̀ ó ti pa láìfù yẹn tá a bá ń sọ fún yín pé àwọn guys yìí ẹni òfò ni wọn olórí burúkú ni wọn mọ̀ pé àwọn mùsùlùmí kan wà vulnerable àwọn ò bóyá táwọn afárabáṣà ti ń ṣe ó ti dẹ̀sìn náà nìyẹn àwọn yóò máa rí àwọn yẹn jẹ yóò máa ṣì wọn lọ́nà yóò máa báyé wọn jẹ lórúkọ ayẹsẹ́wò lórúkọ adẹ́ǹdínlógún kí n tó débẹ̀ brọ́dà yẹn sọ pé ó sọ pé ànẹ́bí pé iṣẹ́ yẹ̀ wò wà ní Islam láti mo débẹ̀ kò lè rí sọ́mọ̀ ó pa láìpẹ́ sálọ pé ẹ̀yin olórí burúkú oníjàlá àbí babaláwo adífálà yẹn orí tẹ̀lé ṣe fún anáà pé kẹ́lẹ́ ṣe Islam mọ́ torí pípa tẹ wà ń bẹ̀ ẹ̀ ní ìdẹ́kẹ́tà ẹ̀ contribute síbẹ̀ in takfuru fa inna Allaha ghaniyyun ankum wala yarda li ibadihi al-kufr tẹ́ bá di kèfèrí kò tún kankan lára Islam kò kan lọ́hùn you are free àmọ́ kò máa fẹ́ jẹ́ babaláwo kò dé àfa kánasẹ̀ kan sílé lẹ́sìn kan síta ìyẹn ò lè work in Islam bí ọmọkùnrin ò tó àràgbélayé ayé gbẹgẹ gbogbo àwọn wọnàwọnà yẹn wàá gbé síbi tó ti ń bọ̀ kó tó gba Islam tó o bá tí ì rẹ́ dì mọ́ ẹ lọ padà èyí rádaràdà ìṣẹ́ báwọn kan náà lọ́kọ́ yín kéwú tí wọ́n dẹ̀ ń wò yín tẹ̀ ń ṣorí burúkú lọ́nà láì tẹ̀ ń fi ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá tẹ̀ fi ń ṣàwàdà tó ní tẹ̀ fẹ́ jẹ wọ́n ní tó bá ti kéwú mọ́ ṣiṣẹ́ sọ fún mi kéwú tó kà yẹn ibo ló kà báàbù wọn náà ti sọ mọ́ pé tó bá ti wá kéwú tán o do lórí burúkú máa ṣe ọṣẹ fáwọn èèyàn máa ṣe gbájú ẹ̀ máa fi nǹkan tí nǹkan wọlé sáwọn obìnrin olóbìnrin la máa sin wọn gbẹ́rẹ́ lójú ara àbí bẹ́ẹ̀ kọ́ kó máa gbẹ́ran kó máa gbádìẹ èyí tẹ̀ ní ti jó rádaràdà yìí ẹ wọn á lọ mọ hadith wá pé àwọn sàbí kan gbẹ́ran wọ́n sì dọ́dọ̀ ànábì ó mọ tó ń ṣe ni wọ́n débì kan ebi ń pa wọ́n ẹ fún wa ló jẹ wọn fún wa ló jẹ wọn á ní di sáfìsì wọn ìjẹyàn ní bẹ́ẹ̀ ni tí ó jẹ náà ẹ̀yin aláburú gbogbo yìí tí wọn náà bá mọ̀ pé hadith yẹn ló fẹ́ lò láti máa fi ṣe jálàbí kò sí wàhálà má kọ bí ọmọ ẹ jáde tó bá ti wá mú jáde á wàá gbé ejò òjò la tó tóbi dáadáa kò sí tó náà wà lè lọ bá wọn sọ̀rọ̀ ní zoo ní Ìbàdàn kan fún wa léjò tó bá ní oró lẹ́nu dáadáa á wàá ti ọmọ yẹn àkọ́bí ọmọ yẹn á wàá tì mọ́nu lé pẹ̀lú ejò yẹn títò yẹn bá ti wá sàn jẹ ìwọ wàá karú fatia táwọn sàbẹ kájọ yẹn ó wàá ka fatia kó oníjẹ náà 1 million á kó kalẹ̀ fún ẹ àtọwọ́ tó bá fẹ́ gbà sí tí wọn náà bá ti lè fi fatia yẹn pé oró yẹn jáde ajá pé táwọn sàbẹ yẹn ṣe ni wọn náà ṣe yẹn mélòó ni ló lẹ́nu bẹ́ẹ̀ mọ́ ẹnu tẹ́ ti fi mú gbogbo tẹ́ fi lọ ẹbú àwọn mùsùlùmí rí ó di wọn di láàárọ̀ kùtùkùtù alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur kí lẹ́yìn ó ṣe ẹ mọ̀ mọ́fọ̀ bẹnu ni tí gbogbo wọn ṣe náà láì nìyẹn àwọn adífàlà lárí àwọn ti sọ fún wọn wípé wọ́n ti yọ àkókò dùnú kò náà ayé wọn wọ́n ti yọ ìkó wọ́n ti lé wọn kó ní kòríta dùnú bẹ́ẹ̀ lómi ìbá jí bá ẹkún ní ọba jí bí ń sùn yọ sùn bí ń jẹun ẹkún wọ́n sọ fún ẹ lẹ́ni agbára tí ń fọwọ́ tó ẹ pé sọ gbàgbé pé lákòókò ẹkún ni láti sin lọ àánú tí ó gbèjà rẹ jà. I would like you also to drop your prayer request. Alhaji wa Ridwanullah Adisa ẹ̀yin náà gbìyànjú láti drop prayer request yín kọ́lọ̀ wọn wọlá bá a ṣe tún fẹ́ ṣe ní. wọ́n yóò tẹ àníyàn rẹ bó bá ti fẹ́ kí ọlọ́run ti ọ̀rá yẹn lọ́wọ́ lọ́wọ́ bá mo kó ọlọ́run wọn bá yí pé ní oṣù tó fi ìgbà ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà burúkú kankan ọ̀gbọ́dọ̀ fẹ́ sí wáyé rẹ̀ sọ́kọ́ ọlọ́run wọn bá yí pé nínú oṣù tó fi àṣẹṣẹ mú yìí àtẹ́gùn burúkú kankan ọ̀gbọ́dọ̀ bí ọlọ́run sọ́kọ́ ọlọ́run wọn bá yí pé nínú oṣù tó fi àṣẹṣẹ mú yìí àtẹ́gùn àgbò gbọ́dọ̀. ẹ máa wí tẹ́lẹ̀ mi ìtú amúni fa àǹtàlù wà ìtú àṣìbùní fa ànáàlù fa amúni yàrá látàkíwá ọlọ́run ọwọ́ mi tí mo tẹ ọwọ́ àdúrà. ìyẹn sọ́dọ̀ onílà máa parí yá Latifu I believe àánú ó dìde fún ẹ lówùúrọ̀ yìí bó o ṣe ń gift mi yẹn oorere tó òrò kàn mọ́ káàánú yẹn dìde fún ẹ wá omi yá Latifu yẹn sẹ́ẹ̀ wá omi Latifu yẹn mo ti rẹ́ni tó sọ fún mi pé ṣé àlọ́jà tí mo gbé ṣọ́ọ̀bù òun ọmọ wípé òun lè ta ọjà yẹn mọ́ òun ti sun ẹkún darí lórí ọ̀rọ̀ ọjà yẹn ní oṣù ọba tó gbèjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ètò mi ọlọ́run ó dìde àánú fún ẹ lówùúrọ̀ yìí máa bá mi pa WhatsApp ohun rere tó yẹ kó o ti rí gbà tọ́mọ aráyé ní òní tẹ ọlọ́run. ó yẹ kó ríire o ó kíra mi kó ríire ó kí ẹ kó ríire wọn á kíra mi kó ríire kọ́lọ́n wọlá túbà yìí kó wọlá pélé yà wọn kan bẹ́ẹ̀ ká bàbá yìí kó wọlá nǹkan tí wọ́n wí mbẹ́ gbogbo tó ń jẹ́ àánú àti ìdùnnú nínú ayé tiẹ̀ náà wọlá ẹni tí yóò fọkàn sí pé òun lè lọ Mọ́kà lọ́dún yìí tó lọ wọlá ẹni tí yóò fọkàn sí pé òun lè rí sàárẹ̀ ànábì. òjò tẹ̀yìn lọ́wọ́ èdè tó fún fa ìgbéga yín tí òjò tẹ̀yìn lọ́wọ́ ọlọ́run àfẹ́ mọ̀ sálágbára lóde mọ́lẹ̀ ni sẹ́dá kan ní ibì kan wọ́n parí rẹ̀ sí tí mo ṣe fẹ́ dórí fún yín kì í ṣe sọ yìí ọlọ́run lórí bẹ̀ fún mi èdè ìrìn àti bẹ́ẹ̀ táyé fi dè yín ọlọ́run àfẹ́ mọ̀ ṣùgbọ́n ìbọlọ́ba tó mọ yíyọ̀ yàn kó nu kọ́lọ́fíà ọ̀fẹ́ ayé pẹ̀lú agbára tó fi dá gbogbo nǹkan pẹ̀lú àṣẹ. يا ذا الجلال والإكرام أستغيث يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أستغيث يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أستغيث يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. gbogbo tẹ̀wọ̀n ní sinimá kò ní ní ìbànújẹ́ láéláé láti lu kóńgò ìyànda ọlọ́run sílẹ̀kùn àánú fún yín tọ́ba wà ló kádàrá yín pẹ̀lú ní ganu ayé látòní ọlọ́run mo fi àsìkò yín mo fi bẹ́ẹ̀ lọ́hùn fún yín ọlọ́run ṣàjẹ́ ganu ayé. bàtútà náà ń bẹ̀ dìmúyá tí ń bẹ̀. La ilaha illallah sallallahu alaihi wasallam la ilaha illallah sallallahu alaihi wasallam.
tákòókò gbígbàdúrà rẹ̀ tó ló máa ń dúró sórí ètò mi tákòókò gbígbàdúrà èèyàn bá títọ́ àwọ̀ sókè ni torí pé òní tó fẹ́fẹ́ ni tó ń ṣàdúrà fún ẹ tó lè là mí ju tọ́lọ́run ọba mi ti ń fún mi ká tó pàdé lọ wàá dẹ̀ rí pé mi ò ní wọnú DM àwọn tó ti mẹ́sẹ̀jì mi gẹ́lò mi máa bá mi jà ní pé ṣé ó dìgbà táwọn bá tó kú ni mo ní ẹ má bínú. bí ó ṣe gbomi dání nìyẹn ẹni kan máa ṣe sàrújì wọn pọ̀ bẹ́ẹ̀ toru tọ̀sán tààrọ̀ every time lẹ́mọ̀ kàn wọ́n kó tó kó omi kan ó mọ̀ kàn mí láàrin 2 minutes ó lè kàn bí mẹ́wàá nù wọn èyàn àfa ẹ̀dẹ̀ di aburú sílùú ẹ̀dí olè ẹ̀dí ọ̀lẹ́ sílùú ṣé tá nàbì kọ́yìn ni ẹ̀dí babaláwo ẹ̀dàgẹ́rẹ́ ṣọṣẹ́ ọlọ́run ló ní jálàbí òní jèrè kí nìyẹn máa ń dún èyí mọ̀ dún ẹ̀pá náà ni àfi tó bá fẹ́ sọ fún mi pé ọṣẹ àwúre ọṣẹ àgbélépọ̀ta ọṣẹ kìíní kan àfọṣẹ àkábá àlùwò àlùsáré gbé tẹ̀ ń ṣe ẹ̀ ń sáàgùn fẹ́ sóbìnrin ẹ̀ gbogbo tẹ̀ ń ṣe yẹn tẹ́ bá fẹ́ sọ fún wa pé kì í ṣe dán lókù wá sọ tí ń ṣiṣẹ́ láàárọ̀ ọṣẹ àwúre fún mi nǹkan báyìí gangan ló lè sọ ẹ̀ lówó ní oṣù rẹ̀ yọ nǹkan yẹn jáde fún mi n tí ń ṣiṣẹ́ ní ọṣẹ ìtajà rẹ̀ ìyẹn jẹ́ advert tẹ̀ ṣe àbí discount tó fáwọn èèyàn lẹ́yìn ọmọ àlè játijàti gbogbo ẹni tí bá ti wá ń ṣerú tá a sọ yìí onídán ni ọlọ́run sì ló ní jèrè and so what ṣé wàá kì í ṣàwàdà ẹnu wa ṣe bíi pásítọ̀ ẹ wá di alágbàkú síta ẹ̀yin náà lẹ́mọ̀ dá wọn sára ẹ̀ bọ̀ ẹ wọlé sàárà ńlá fún ìṣínà orógún mẹ́wàá òbí funfun orí kókó sọ pé ó fẹ́ kàǹkẹ́ ẹbọ náà sọ pé babaláwo ní ẹ̀ àbó fẹ́ dẹrù ẹgbẹ́ orógún mẹ́wàá òbí funfun mẹ́wàá kí wàá lókùn fàdífàlà lórúkọ sàárà ẹ ṣàfẹ́ nítorí mọ̀ pé wọn náà mọ̀ ńlá nígbà tó o bá ti dá súnà mọ̀ àdẹ́wò tó mọ̀ ṣe rè iṣẹ́ tó lè lọ lẹ́yìn padà ṣe gbẹ̀yìn àwọn àfáàrí tí wọ́n ní béèrè kankan lọ́wọ́ yín pé ok o lè lọ́mọ ṣàdúrà yìí fún rẹ ok download Citadel of the Believer àmọ́ ṣàdúrà ń bẹ̀ fún rẹ àwọn yẹn ní gbọ́ wọn àmọ́ àwọn afáàjú máa lo sàrúdí fún yín kó na omi òkè kó na omi lẹ̀ kó ru Kùránì sórí gbogbo wọn náà wọn náà kásẹ̀ kan òkè kọ̀yìn sí kíbla mú epo àtòróró kó wàá da papọ̀ kó kábẹ́rẹ́ sínú ẹ̀ kó lọ gbé fábùké tó pamọ́ fọ́háùlọ̀ ló mọ̀ ṣe dáadáa yẹn iyọ̀ míìsì ẹ̀ má gbàdo àtọ́ka bàbà kó wá fi tẹ́tẹ́ náírà 40 sí kíkì ní lè ṣe àwọn olórí burúkú tí ó máa gbá yín àwọn yẹn lè múlà falẹ̀ ni ìmọ̀gbà tí Kùránì di mọ́sà tó di bọ́ pọ́ọ̀fù téèyàn fi ń ṣe sàárà ó ti di pé kí n tán fi ń lo sàrú dín sí ni ẹ̀ ra Kùránì yọ dorí yín fún kìnnì kíkì ní lè ṣe kìnnì wọ́n tẹ̀lé àwọn jákujàku yìí ó kàgbá kò nìyẹn o ní tẹ̀ ń ṣe mọ̀ pé bá ńlá kù yín ẹ̀ lè dúró níbi tá a bá wà kẹ́ púfù tẹ̀ ń ṣe yẹn ilé máa bàá lórúkọ jẹ́ ilé máa ṣe pé ìyẹn náà máa àmọ́ níbo ẹ̀ tó bẹ́ẹ̀ kò sí jálàbí ní Islam oníjálàbí ò sì ní jèrè àṣẹ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni tí wọ́n bá jó ń jálàbí bóyá tí mo gbọ́ yín bí ẹnu kò lè ta mí láyà o wá ṣe debate ẹ̀ tá a nábì bá ṣe fún. Assalamu alaikum.